Ẹ káàbọ̀ sí nínú ayé lẹ́tọ̀ ètò ní nínú ayé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ìpìlẹ̀. Mo máa ń kí àwọn èèyàn pé kí wọ́n pẹ̀lẹ́ pé kí wọ́n jókòó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ní tí mo fẹ́ mú wá fún ilé ní ọ̀nà mẹ́ta ló pín sí. Ọ̀nà àkọ́kọ́ nípa náà tí ilẹ̀ Yorùbá lèmi fẹ́ sọ̀rọ̀ lé torí mi ò mọ̀ bó ṣe rí ní òkè lọ́hùn ìyẹn nílẹ̀ Haúsá tàbí nílẹ̀ Yíbò, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ló jẹ mí lógún, ló ṣe pàtàkì fún mi. Ó jẹ mí lógún gan ní ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ̀ ń ṣètò iná nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yóò yé mi o. Kí ló dé? Iná wa tẹ́lẹ̀ fún wa tí wọ́n pè ní electric city àbí electric iná ìjọba tí wọ́n porúkọ ẹ̀ ní NEPA láyé ìgbà kan nígbà tó ṣe ẹ̀lẹ́ tó ta àwọn kan tó ń jẹ́ power wood. Ẹ wò ó, tíjọba tí ẹ bá ṣọ́ra ẹ kàbùkù nítorí pé ẹ kàn nínú yọ, ẹ ti sún wa àti kan ògiri. Àkọ́kọ́ náà gbogbo àwọn abúlé kan bẹ, gbogbo àwọn ìlú kan bẹ tí mo lè mọ dárúkọ wọn tó yẹ pé fúnra wọn ni wọ́n dáwó jọ tá a mọ̀ sí community tí wọ́n dáwó láàrin ara wọn. Àwọn ni wọ́n ra wáyà, àwọn ni wọ́n ra transformer, wọ́n wá padà tó ń kó owó fún NEPA. Bóyá power òdì lẹ́sìn ń pè yín tí wọ́n tó kówó fún yín, ẹ wá bá wọn sí náà tán. Ẹ wá ń gba owó iyebíye lọ́wọ́ wọn, ẹ wá tó ń gba owó ribiribi lọ́wọ́ wọn, owó ńláńlá lẹ wá ń padà gbà lọ́wọ́ wọn. Sọ yẹ pé kó rí bẹ́ẹ̀. Èmi ò sọ pé kẹ́ ẹ má gbowó o, kí wọ́n á ní wúlò yín, ẹ wá ń gbowó ńláńlá, ìyẹn wá dúró bẹ́ẹ̀. Ṣé tẹ́ bá yẹ pé ẹ̀tẹ̀ wá ń gbowó ńlá, ẹ wá ń fún wa níná ni, kò sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ o. Àtìmọ̀ yìí pé bọ́ọ̀lù ṣe dá wa torí pé ìjọba fìrìhánà, ìjọba tí ó lágbára, ìjọba fìrìhánà tí mo sọ, àwọn fìrìhánà kan dá o, àmọ́ fìrìhánà táwa ní fìrìhánà tí máa ń gbẹ̀mí ni wọ́n. Ẹ̀yin ò wá ní àánú lójú, ẹ̀yin tá ń ṣiṣẹ́ iṣẹ́ mọ̀nàmọ́ná tá a mọ̀ sí NEPA tàbí power wood, ẹ̀yin náà tó máa láàánú lójú, ẹ̀ tó máa gbé bíìlì wá. Iná tí ilé tí kò níná, ẹ̀ tó ń gbé bíìlì wá fún wọn. Sọ yẹ pé kó rí bẹ́ẹ̀, kò yẹ pé kó rí bẹ́ẹ̀ o. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ṣọ́ra ẹ kàn nínú yọ, ẹ kàn dé nínú yọ o, torí pé tí ẹ bá léèyàn títí tí ò bá mọ ibi tó yà sí yóò padà sí ni o. Tá a bá lé ajá títí yóò padà yóò gé alájà jẹ o. Ẹ má jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gé oúnjẹ. Ẹ̀yin ìjọba, ẹ̀yin dúró bẹ́ẹ̀ o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin agbófinró wa, kí ló dé tílẹ̀ Yorùbá lèmi ń sọ, èmi ò mọ̀ bó ṣe rí ilẹ̀ Haúsá, àmọ́ nǹkan tí mo rí ni tó wá jẹ́ pé mọ́tò tó yẹ pé kẹ́ ẹ máa yẹ̀wò nǹkan lẹ́ yẹ̀wò. Èyí ọlọ́pàá, àwọn mọ́tò tó bá kérò kì í ṣe kẹ́ ẹ yẹ̀ wọ́n wò, owó kọ́bẹ́, owó ẹ̀yìn ẹ gbà lọ wọn, lórí VIO, lórí road safety. Kí ló wá dé? Kò sí ẹnì kankan nínú àwa mẹ̀kúnnù lè wá ń fi ìyà jẹ, kò yẹ pé kó rí bẹ́ẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé àwọn ìjọba ló bá ń bọ̀, kánsílọ̀ ni, síàmánù ni, ọ̀nàrẹ́bù kan ni, ẹ ní dá wọn dúró, ẹ ní wò wọ́n, tàbọ́jọ́ ọmọ olówó ńlá, tàbọ́jọ́ ọmọ gbajúmọ̀, ṣùgbọ́n àwa mẹ̀kúnnù lè máa ń dá dúró. Ẹ jọ̀wọ́ ní ọ̀nà tẹ́ ẹ̀ máa ń dúró sí, olè mélòó lẹ́ mú, àwọn èèyàn burúkú mélòó lẹ́ mú nínú àwọn Fúlàní tí wọ́n máa ń wá tí wọ́n ń dà wá láàmú,
àwọn mélòó lẹ múnú wọn ẹ̀yin agbófinró bójú ọba tí ó lè ojú ń to lóhùn ojú ń tiwá ojú ń gbà wá ti fún yín bẹ́ẹ̀ mọ̀ sọ ara àwọn kan nínú àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n kàńdá ti pọ̀ jù nínú rẹ̀ sí àwọn tí ò dáa wọ́n ti pọ̀ jù ẹ jọ̀wọ́ kò yẹ pé kó rí bẹ́ẹ̀ kẹ́ ẹ máa lé àwọn ọmọ káàkiri àdúgbò àwọn èèyàn gbọ́dọ̀ rí láago méje mọ́ kẹ́ ẹ máa mú wọn àìsàn pẹ̀ múrógà so yẹ pé kó rí bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni tó ti lọ látàgò 6 tó ń bọ̀ alẹ́ láti wá sùn ẹ̀ nù lé ni ẹ̀ wá dólè mọ́ ni ìtàn kékeré kan mo fẹ́ sọ mo fẹ́ kọ̀rọ̀ mi lẹ́yìn ọlọ́pàá kan mọ̀ nù mu lọ́ba débi tí wọ́n gbé mu gbó ọba ní ọmọ ìyá mi fẹ́mi náà kémi náà mu béèsì méjì mo fẹ́ fa abánisí máa ń sọ mo fẹ́ fa béèsì méjì kó ń mú wò èrú wa ń bà wọ́n àtọ́wọ́ àmì ẹ̀bọ̀yá mo fẹ́ mú wọn ni ó ní ẹ fọ̀rọ̀ ọlẹ̀ nǹkan náà jọ làwọn ṣé torí aṣọ tó ń wọ̀ lẹ́ ń bẹ̀rù kékeré lásán so yẹ pé kó rí bẹ́ẹ̀ ọlọ́pàá nù àwọn náà dúró sápá kan jẹ́jẹ́ mọ̀ ẹ̀yin tíṣà mo tó gbọ́dọ̀ lọ́sọ̀dọ̀ yín tíṣà tó ṣe dáadáa wà o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tíṣà tó jẹ́ pé kátàkárà ni ẹ wá sọ ilé ìwé ẹ sọ di tẹ́gbẹ́ ń ta sọ ẹ sọ di tẹ́gbẹ́ ń ta singọ́ọ̀mù àti súwìtì ẹjọ́ rírò ni ẹ̀dẹ̀ ń gbowó lọ́wọ́ ìjọba sọ pé kó rí bẹ́ẹ̀ tọ́ka yín ká bá ń sọ̀rọ̀ ẹ sọ́dọ̀ta kò yẹ pé kó rí bẹ́ẹ̀ nítorí pé àfàsẹ́gbèjò ò ní o kò sí ẹ̀dákẹ́dá lóde ayé èèyàn tó bá ta ọjọ́ erùpẹ̀ ó jẹ́ndà kó gbowó òkúta ẹ jọ̀wọ́ ẹ bá ní kún ọmọ yìí tẹ́ ẹ bá kọ́ wọn á rí lára wọn ẹ̀kọ́ tí ẹ̀kọ́ wọn ó kù sọ wọ́n ní alága wọn ti bímọ àmọ́jọ́ kù sí lọ́wọ́ ẹ̀sẹ̀ títí ẹ̀fà àwọn òbí lẹ̀ ẹ̀sẹ̀ tí tẹ́ bá ti ṣe títí ò parí kò jù bẹ́ẹ̀ lọ ìmọ̀ràn ni o kò sì fẹ́ kẹ́ ẹ tẹ̀lé ẹ jọ̀wọ́ ètò inú ayé lè tó ẹ ṣé mo dúpẹ́ ẹ má bá mi láìkì rẹ̀ ẹ má bá mi share rẹ̀ ẹ má bá mi follow rẹ̀ ní gbogbo gbà kẹ́ ẹ sì má bá mi subscribe sórí channel yìí tẹ́ bá nìkan kan náà pàápàá jùlọ ẹ fi tó nínú ayé létí ẹ pè wá á dá yín lóhùn.